bika ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. fàlejò tó bá ń bọ̀ wá bí. Ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. ẹ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. àdàbí kó máa wọlé. ó ti wọlé tán bí kó máa jáde. bí kó máa jáde ní Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. kó máa wọlé tán bí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó ti wọlé tán bí kó máa jáde. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. wọ́n tún wọlé tán bí kó máa jáde ní o. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó kó tún máa wọlé wọlé tán bí ní o. kó máa jáde ní. kó má ṣe jáde o. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. tó bá wọlé tán bí kó má ṣe jáde. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó tún wọlé tán bí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó tún wọlé tán bí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó tún wọlé tán bí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. Ibà ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá orí kó máa wọlé. bó tu wọlé tán á dàbí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó tún wọlé tán bí kó máa jáde ní. kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. tó tún wọlé tán bí kó máa jáde ní. Mọ̀ríyá bá bíkà ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. ẹ palẹ̀ mọ́. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé.
yá ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé tó bá wọlé tán bí kò má ṣe jáde o Maria Babi o Maria Babi kò ń yára bọ̀dá. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé o tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس والبينات من الهدى والفرقان فمن شهد منكم شهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فائدة من أيام أخرى مرحبا Maria Babi kaya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. yuridukum lahu bikum libushra wala yuridukum liusra walitukmilu liiddata walitukabbirullaha ala ma hadakum wala'allakum tashkurun. Maria Babi kaya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. أنا الصوم داو الإنسانية من دافع نفس البشرية الصوم يقوي الأيامية ويؤني مما فيها صوموا يشفى الدنيا مما فيها. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. Siyamu ilaleli wala tubasiruna wa antum akifuna fil masjida Maria Babi kaya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام رفثوا إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تحتانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فأنا باشروهن وابتغوا ما كتب الله لكم Maria Babi kaya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní Maria Babi kaya Ramadan. alájà Kìfáyàtù mo tún ti dé ẹni ayé fẹ́ síngà mo tún ti dé ayé ẹtúyáyá
wọn dùnú òun ni wípé ilẹ̀kùn ẹ̀ṣẹ̀ ó ti tì tó bá wọlé ilẹ̀kùn ìkẹ́ olúwa láṣìkalẹ̀ o àtúntìlẹ̀kùn gbogbo aburú ayé ṣàwárí pọ̀rẹ́ ńlá ní Ramadan o orí ńlá. alájà kìkì Mariam mama Yomide mo kí ẹ Ramadan pé ó kú àbọ̀ o mo kí ẹ Ramadan pé ó kú àbọ̀ o Maria bá abika ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Maria bá abika ya Ramadan. ẹgbẹ́ ìpìlẹ̀ Ramadan bó ti ṣe wáyé látẹnu Abdulkabir ọmọ aláyọ̀dé èrè sàlátù ààrẹ mú ọmọ àrífẹ́. nígbà tọ́lọ́run ṣe tán tó ṣẹ̀dá ẹ̀mí ọlọ́run wá bí ẹ̀mí lérè tẹ́tà ló dá ẹ̀. ẹ̀mí lánìí kankan ló ṣẹ̀dá òun o ọlọ́run tuntun bí ó tún lánìí kankan ọlọ́run lẹ́yìn màláìkà ẹ lọ mú ẹ̀mí ẹ jù sínú iná kẹsì máa fìyà jẹ síbẹ̀síbẹ̀ mi ò gbà ọlọ́run ló dáhùn ọlọ́run tún ní kí wọ́n lọ mú kúrò níbẹ̀ yẹn kọ́ lọ fi sínú ilé ebi kébi ó máa bá ebi pa ẹ̀mí lẹ́mí bá pariwo síta ó ní kò sí kinní kan tó jẹ́ lọ́rùn lọ òun ló dá mi ló sì tún dá gbogbo ayé ebi kápá ẹ̀mí omi ṣe kápá iná tabarẹ́ ni tó ní kò sí bóun ò ṣe jẹ́ bébí ọjọ́ méjì bá pa iṣan ẹ̀ adẹ́ kẹ́ni torí jẹ́ ọmọ yìí ẹni ebi ń pa la fi ń yọ sàká ẹ̀mí fọ́lọ́run tó dá wa ìwọ tí Ramadan ń bá láyé òmò yìí àwọn tó ti kú ló lè ròyìn bó ṣe lọ́lájọ́ rahaba. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Maria bá abika ya Ramadan. Ramadan ni mo rí tínú mi ń dùn o Ramadan ni mo rí tínú mi ń dùn inú mi dùn mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ kó bá mi láyé èmi ni success mi súra adéròhún ọ̀pọ̀ lájọ gbàgbé sí tí wọ́n ti kú ọ̀pọ̀ bẹ lórí àìsàn tán ó lè dìde bẹ́ẹ̀ lómi ò ìjẹgba kò lè róúnjẹ jẹ orúkọ ọlọ́run ọba lèmi fi ń gbéga arákùnrin arábìnrin kí ló ń ṣe yín wọ́n lóṣù àpọ́nlédè ẹ̀ ń banújẹ́ ẹni káfẹ́ ti panú kò mọ́ yín lára dákúnyé sọ bẹ́ẹ̀ mọ́ kó jẹ́ máa dúpẹ́ pé Ramadan bá ẹ láyé lálàáfíà ò sọ pé Maria bá abika Maria bá abika Maria bá abikun ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Maria bá abika ya Ramadan. àwẹ̀ gbígbàjọ́ ògùn fún wa láyé níbi tí àìsàn ti ń ṣe mí túlẹ̀ tó ń jẹ́ kí ẹ̀mí èèyàn ó lágbára oríkèé ike ara wa á sì máa dùnnú ẹ gbàwẹ̀ o ẹ gbàwẹ̀ o àwẹ̀ ni yóò ṣe ìwòsàn àrùn ayé pátá. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Maria bá abika ya Ramadan. Ramadan máa kú àbọ̀ Ramadan máa kú àbọ̀ Maria bá ya Ramadan oṣù ìkẹ́tọ́ lọ́hùn sọ́kùnrin àti kalẹ̀ o orinu Ramadan ó pọ̀ kú gbọ̀ngàn orun táláwẹ̀ bá sùn ládá ló tún jẹ́ ọ̀rọ̀ táláwẹ̀ bá sọ yàtọ̀ sí sọ́kùsọ ládá lòun náà tún jẹ́ lọ́dọ̀ Ọlọ́run irun tàràwì aṣàmúná fìlà òru oṣù Ramadan lóṣù tó kún fún ìkẹ́ oṣù Ramadan lóṣù tó kún fún ìkẹ́ ìyá Kọ́lá Sọ̀fíyà mo dúpẹ́ tèmi pé Ramadan bá mi láyé Maria bá máa wọlé Maria bá abika ya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Maria bá abika ya Ramadan. sọ́mu Ramadan Maria bá
bábíkà àlà wà sálà. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde Bí kò máa jáde ni o. Mọ́ríyá bábíkà yá Ramadan. Ó ṣẹlẹ̀ láyé ànábì ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n ànábì Muhammad tọ́ka sáwọn méjì kan ó ní wọn ò gbọ́dọ̀ ṣínú bí ṣínú bá tó àlímbi Muhammadu báwo ló ṣe jẹ́ ànábì Muhammadu wá fún lèsì pé àwọn méjì tó orí yẹn wọ́n iṣẹ́ àgbàwẹ̀ o. Ànábì ní ẹgbẹ́ bọ́ fún wọn pápọ̀ ohun tó jẹ àwọn méjèèjì pọ̀ bá ṣì yẹn ràn àtẹ̀jẹ́ o. Ànábì lọ́rọ̀ ẹni tó lọ tán sọ lẹ́yìn o òun ló dẹ̀ràn àtẹ̀jẹ́ tó ń pọ̀ jáde. Abúni lójú búni lẹ́yìn Ramadan ò fẹ́ dọ̀tí ẹ̀jẹ̀ aṣọ́ra ṣe. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde Mọ́ríyá bábíkà yá Ramadan. ilé bá ní mùsùlùmí ẹ̀yin ará mi o tí Ramadan bá láyé tó tún jọ sàn tó torí àìfẹ́ gbà rẹ̀ ọ̀pọ̀ ọjọ́ lásán ó torí ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ní kábìrì mùsùlùmí làmọ̀wé sí nílé náà ti bí ẹ̀ ó jẹ́ kí orúkọ torí kó má gbàwẹ̀ wọ́n rí ẹ lọ sún àwẹ̀ tí ó ń jẹun wọ́n fi ẹkí lọ́dẹ òkun wọn lẹ́sìn pé mùsùlùmí pẹ́ẹ́nì ní yẹ́nì mi sílẹ̀ o ìwọ tó ń ṣerú èyí ó jẹ́ lọ jáwọ́ ara ọ̀nà kan nìyẹn náà fi ń bẹ́ lọ́hùn nígbà kan forí jì wá ẹ̀jẹ̀ ní yá bá ṣẹ̀ tìbínú ọlọ́run mẹ́lẹ́ ta ni ó gbà ẹ́ kárọ̀jù o kárọ̀jù kàgbà rẹ̀ kò jọ kan jọ lọ o. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé Ó máa lé o. tó bá ń bọ̀ wá bí kò máa wọlé Ó máa lé. bó tún wọlé tán bí kò máa jáde ní ó máa ń jáde ní o. Mọ́ríyá bábíkà yá Ramadan. bàbá alágbèrè ẹ̀jẹ̀ lọ jáwọ́ ẹ̀yin màmá oníṣìná ẹ̀jẹ̀ lọ sinmi Ramadan ò fẹ́ dọ̀tí ẹ jáwọ́ lẹ́sẹ̀ o ká ṣe ṣìnà nínú àwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ká ṣe ṣìnà nínú àwẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni yàtọ̀ sí àlàálì aya tó fẹ́ sílé yàtọ̀ sí àlàálì ọkọ tó fẹ́ sílé akíngbọ̀ ẹ̀ látòwúrọ̀ káfọ́ ti ṣìnà ẹ wò tẹ́tẹ́ títa nínú àwẹ̀ kò bójú mu bàbá onísìgá má kọ́nà sí tábà o nǹkan èso lànà bí fẹ́ ká fi ṣìnà tìláwà Kùránì ni kò mọ́ wa lára Ramadan ti dé kájínà ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Mọ́ríyá bábíkà yá Ramadan. láyé anábì Muhammad bàbá Fatima ìkẹ́ àtọ̀là tó pọ̀ fún iṣẹ́ ńlá sàbí kan ló sùn lọ́jọ́ kan ló lànà ọ̀nà orí kèfèrí kan nínú àlùjọ náà ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì fún ìgbà tó ní sáyé ló bá gbéra pa ló bá tọ́ Muhammad lọ ó kẹjọ́rò fún Muhammad gẹ́gẹ́ bó ṣe rí ànábì wá fún lẹ́sì pé ló ti tán ni ó lárakùnrin yìí tọmọ ẹ̀wí lọ́jọ́ kan nítorí wípé ó ń jẹun níta gbangba láago 2 ọ̀sán nínú Ramadan ọbàmọ náà wí púpọ̀ ó sì lè wọlé àkọlé Ramadan tó ṣe lọ́jọ́ yẹn ló jẹ́ kó dẹni ìkẹ́ níwájú Ọlọ́run mùsùlùmí tí ò láàwẹ̀ má jẹun níta a kì í jẹun lójú aláàwẹ̀ ẹ̀ṣẹ̀ ni oṣù tọ́lọ́hún fún láwọ̀ ká fún láwọ̀ ni ohun tọ́lọ́hún pọ́nlé kábà pọ́nlé mọ̀rábà. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé bó tún wọlé tán bí kò máa jáde ní Mọ́ríyá bábíkà yá Ramadan. mùsùlùmí mùsùlùmọ̀ ẹ jẹ́ àmúra o lẹ́yìn òṣèṣìn yóò ṣẹ̀sìn ká múra ló tọ́ ìsìlámù onífíkà kan bọ̀ kan nínú àlìjà záwùlì ìzà nílàlì ìzà dédé ohun tí kò wá bá ṣe òun ni yóò gbà o èèyàn ò ní dàlúbọ́sà kó fi ka ẹ̀fọ́ níbi tí kò wá fọlọ́hún rẹ̀ sí ni yóò bá ìláyé ọlọ́run wọn bá ń bẹ bí tàtijọ́
jàre wa ọgbọ́n mo fẹ́ gbé ìròrí àwa èèyàn lọ síbi tó ga láti bí ìṣáná kíyèsí ogún àwọn ẹ̀rí ìwòye sí lára Ramadan tọ́lọ́hún tí kì í sùn ọba tí kì í jẹ́ kó fẹ́ ká dán ebi rò ká mọ bó ṣe rí ká lè mọ ohun tọ́lọ́hún fi ń jọ lọ́hún wà dọ́lọ́hún tó bá lè má máa jẹun béèyàn bá gbé bùkátà ebi wá bá ẹ mo sì rántí Ramadan bébí ṣe pa ẹ ló fi jẹ́ pé nígbẹ̀yìn ibi tó ti sọ ọ̀rọ̀ àwẹ̀ gbígbà nínú Ramadan Quran 2 àyà 185 alákùn kàtàkùn kálí fi páyà Ọlọ́run oyè kóyè ọ̀jọ̀gbọ́n tọ́lọ́gbọ́n. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé kó tún wọlé tán bí kò máa jáde ní mọ́ríyá bá bí káyà Ramadan. Inú àwọn tó tètè mẹ́ta súnmọ́ lọ́hùn-ún ìyá ń ká ọ́lá. Inú àwọn tó tètè mẹ́ta súnmọ́ lọ́hùn-ún àwọn ìgbà ọ̀kan gbòógì nínú ọ̀nà ni. Ẹni wà láyé tí yóò lágbára rẹ̀ o. Májẹ̀mú wa kó bá lẹ́ni Kúránì gbé wá. Ẹni lóyún nínú àwẹ̀ Ramadan o. Bí ò bá lágbára kó gbà kó sí tó burú. Àmọ̀ràn yan ní fónítàn kó sọ padà o. Gbogbo tó bá dín nínú Ramadan o. Ọlọ́run ò kí ń bùyàn kó sọ padà ní. Mátọ́ra ẹ̀ ọ̀rẹ́ kó lóhùn tán lọ́hùn tiwa. Ẹ̀dá ò lè rán lọ́hùn tán. Ẹ̀dá ò lè rán lọ́hùn tán forí ara wa. Ẹ̀dá ò lè rán lọ́hùn tán forí ara wa. Ọlọ́run fọwọ́ lẹ́rán ó wò ṣe kó wá wá. Mọ́rí àbá jẹjẹ ò mọ́lẹ̀. Mọ́rí àbá fi káyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé kó tún wọlé tán bí kò máa jáde ní mọ́ríyá bá bí káyà Ramadan. Mami adasa fi amurina asa malẹ̀ sàmínú fàwùbárọ̀dù ìjà ọlọ́run kọ́ lọ bá ìyá ńlá nànà Àìṣà ẹni tó bá mú ìgbà ìmìíràn wá yàtọ̀ sóhun tọ́lá fi ràn ànábì sí wa àwọn onígbà lọ́wọ́ wẹ̀ ajá padà fún un ká tẹ̀lé tọ́lọ́hún tẹ̀lé tí Muhammadu Kúránì ti ṣàlàyé ọ̀nà tá a fi pé fún wa ẹ jẹ́ ká tẹ̀lé Kúránì ọ̀rọ̀ Ọlọ́hun ká sì tún tẹ̀lé hadith ọ̀rọ̀ Muhammadu o tó rẹ́wọ̀n nìkan lọ́nà tó ṣe tẹ̀lé mùsùlùmí ó dáwọ̀ ẹ̀ mùsùlùmọ́ ó dáwọ̀ ẹ̀ ẹ̀já ṣe sí pérépéré. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò máa wọlé kó tún wọlé tán bí kò máa jáde ní mọ́ríyá bá bí káyà Ramadan. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ o. Mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ. Orígun kan ní nínú Ramadan o. Kájíkà mú sààrì jẹ kọjọ́ tó lọ o. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ orígun kan ní nínú Ramadan o kájíkà mú sààrì jẹ kọjọ́ tó lọ. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ o. Mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ. Orígun kan ní nínú Ramadan o. Kájíkà mú sààrì jẹ kọjọ́ tó lọ o. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ orígun kan ní nínú Ramadan o kájíkà mú sààrì jẹ kọjọ́ tó lọ. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ o. Mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ orígun kan ní nínú Ramadan yóò orígun kan ní nínú Ramadan o. Kájíkà mú sààrì jẹ kọjọ́ tó lọ. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ tọkùnrin orígun kan ní nínú Ramadan o ẹ dìde ẹ mú sààrì jẹ kọjọ́ tó lọ. Mùsùlùmí ẹ dìde ẹ mú sààrì jẹ o. Mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sààrì jẹ.
sàrí jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. ọmọ mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ o mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. ẹ dìde nílẹ̀ jẹ sáré gbogbo mú mi ni o ẹ dìde nílẹ̀ jẹ sáré gbogbo mú mi ná o kádàrún mọ́jú jẹ sáré ládàá ńlá ni bíyàn ló jẹ bọ́kà ló jẹ ṣáàtì dìde jẹ kò sóhun tó jẹ ní sáré àlékún ládàá ni kò wá sí bó ti léwu kó kéré tó ṣáàtì dìde nílẹ̀ ládàá rẹ̀ ò kéré torí báwẹ̀ ṣe jẹ́ òpó kan nínú ẹ̀sìn o ní sáré jíjẹ jẹ́ òpó kan nínú àwẹ̀ o rọ́jú pẹ̀gbẹ́dà kó dìde kó mú sáré jẹ o dìde kó mú sáré jẹ kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. bàbá ti jí kó jẹ́ ní tòsùn o ìwọ ọkọ gbìyànjú kó jíyàwó rẹ kó dìde dáná sàrí kó lè gbà ẹlẹ́dẹ́ ẹni jírí jẹ sàrí ládá ń bẹ níbẹ̀ fún ládá tí ó lọ ń pa kọ́wọ́ rẹpẹtẹ ìwọ obìnrin tó bá dìde dásàrí fọ́kọ tí kò rojú tí kò kò ṣe ládá ń bẹ fún ìyálé eléyẹ dìde sàrí tí tó dá balẹ̀ eléyẹ dìde sàrí tí tó jẹ ẹ jẹ́ ká mú sàrí jẹ ẹ jẹ́ ká mú sàrí jẹ kọjọ́ tó lọ o. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ ẹ mú sàrí jẹ o. ẹ dìde ẹ mú sáré ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mú sàrí jẹ. orígun kan ní nínú Ramadan Nínú Ramadan o. kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mọ́kànlá Rasulullahi kí lánàbí wí. mọ́kànlá Rasulullahi kí lánàbí sọ kí lòjíṣẹ́ ńlá jẹ́ kámọ̀ lórí sàré jíjẹ ànábì ní ká lọ́ra ká tó jẹ sàré o. ìsìlámù ìrọ̀rùn kì í ṣe máa le ẹ̀sìn ìsìlámù ìrọ̀rùn kì í ṣe máa le ẹ̀sìn ayọ̀ àlàáfíà tó fi ń pé jùlọ ẹ̀sìn kan ṣoṣo tá lè fi rálùjọ́nà ni káṣojú kòkòrò ládàá kó lè ṣe yé mú mùsùlùmí mùsùlùmọ̀ sàárì ti tó ẹ dìde mùsùlùmí mùsùlùmọ̀ sàárì ti tó ká má ṣàṣùpìyè ká gbàgbé sàárì jíjẹ kájí ká mú sàárì jẹ kájí ká mú sàárì jẹ ó kọjọ́ tó lọ gbogbo wa. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. mo máa kí ẹ kú àìmọ̀kan tó ń dààmú ẹ o mo kí ẹ kú àìmọ̀kan tó ń dààmú rẹ ìyàwó tó kọ̀ tí ò dá sàrí fọ́kọ jẹ o fọ́kọ tó ṣojúṣe ẹ gẹ́gẹ́ bí ọkọ ládá tí olóhùn ká ló fi ń ṣòfò kárọ́jú dárun mọ́jú lákòókò tí ò pọ̀ káfíńtà ládá tó pọ̀ tí olóhùn ká tó lè mú ni dẹni ìkẹ́ lọ́jọ́ agbẹ́ǹde gbàwẹ̀ kó pé kó lè rí ládà rẹ gbà pé ṣeun tó tọ́ lọ́nà tó tọ́ tó bá súná mu ládà ń bẹ fóbìnrin tó dá sáàrí o fọ́kọ rẹ̀ jẹ títí tá àwẹ̀ fi bọ́. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní
tí ó mú àlà lọ́dọ̀ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ ká ṣe. má fojú di ládàsàrì kó bọ́ mọ́ ẹ lọ́wọ́. àwẹ̀ tá máa gbà tí ó jágbà mọ́ Ọlọ́run ló mọ̀ o. èyí tó bá ẹ láyé yìí tó ṣojú rẹ̀ o. gbà lọ́nà ìtọ́jẹsàrì kọjọ́ tó lọ. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. ìdí iṣẹ́ tí a kọ́ la fi ń mọ̀ ní o. iṣẹ́ ọ̀rọ̀ ni mo kọ́ mo fẹ́ sọ̀rọ̀. iṣẹ́ ọ̀rọ̀ ni mo kọ́ mo ní ohun tí wọ́n sọ bàbá wa ò lè débi gan kí wọ́n má sọ òdodo. alájí mu ti rè àkàṣọ lórí rọ̀. ìyẹ̀bọ ọlọ́fàmọ́jọ ọmọ lálọ́mí ọmọ wọn lè rúwà òjòkó tí mo wí lọ́jọ́ sí àgbẹ̀dúdú orin òkèlè. ilé bàbá mi ọlọ́tọ̀ ni mí tó sọ pé tòun ọ̀tọ̀ torí pé kékeré olókùúrò tẹ̀rí ìyẹn kọ̀ mọ́ ọjọ́ tẹ̀yẹ kẹ́yẹ. ibi tá ń lọ òní ẹjẹ́ ajáde wá o ẹni tó légbá tó lágbọ̀n kó gbé jáde àgbọ̀ngbọ́n ládàá tí ò ń sọ́pin fún ìkẹ́ olúwa lèyí tó ń rọ̀ bí òjò wẹ́lí kì í ṣẹgbẹ́ omi òkun tọ̀sà bó ti pọ̀ tó kì í ṣẹgbẹ́ omi òkun tọ̀sà bó ti pọ̀ tó àbùkù tán lọ́dá lèyí ẹjẹ́ dìde kìwọ́ oko kèmí oko kí ládà pọ̀ sí ká lè dẹ́ni ká ìgẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹgẹ́ni tó sùn kó dìde sàárì ti tó bójú ojú ìyàwó ẹ̀ kó tún dára àdúgbò ẹ̀ ládà rẹ̀ òkèrè. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. àwa tá dìde ní sáré à ń ṣorí rẹ̀ o tààrọ̀jù dárùn mọ́jú látara ẹ̀sìn o bàjẹ́ sáré tá sì tún yanná fìlà òru o wàhálà wa lọ́sàn-án lóru kò ní já sásán ládá tí bẹ nínú oṣù Ramadan yóò kò ní bọ́ fún tèmi tìyẹ lọ́lá Ọlọ́run ká sì má fèyí ṣòpin àwẹ̀ ẹ bá mi ṣàníyàn ẹ̀mí tó bẹ̀rẹ̀ ní kọ́lá jẹ́ òun lópin sàrí jíjẹ lákọ́kọ́ gẹ́gẹ́ bí òfin òun kó tó di kọjọ́ ó lọ kájíde kíá kájí ká mú sàrí jẹ àkókò sani kókó. mùsùlùmí ẹ dìde ẹ mú sáré jẹ mùsùlùmọ́ ẹ dìde ẹ mú sáré jẹ orígun kan ní nínú Ramadan o kájí ká mú sáré jẹ kọjọ́ tó lọ. sáré ti tó sáré ti tó ẹ̀rí lélẹ̀ sáré ti tó ẹ̀rí lélẹ̀ ẹni máa gúnyán kó lọ ṣètọ́jú odó ẹni máa rúkà kó lọ ṣètọ́jú apẹ̀ ẹni máa síbẹ̀ kó síbẹ̀ tí ó dùn dáadáa. sáré ti tó ẹ dìde ńlẹ̀ o sáré ti tó ẹ dìde ńlẹ̀ ẹni máa gúnyán kó lọ ṣètọ́jú odó ẹni máa rúkà kó lọ ṣètọ́jú apẹ̀ ẹni máa ṣèbẹ̀ kó ṣèbẹ̀ tí ó dùn dáadáa. torí pé náfìlà òru là ń kọ́kọ́ yọ ládàáni fi sọ lẹ́yìn aṣámú rákà mẹ́jọ sálámọ̀ mẹ́rin ni fàtíhà kan kúlì wà láhùn mẹ́ta ẹlẹ́yà ó ti yá o alájà ó ti yá ẹ̀rí délẹ̀ o káfà tó parí náfìlà tán yóò gẹ̀ẹ́sì dáná oúnjẹ tán ká má gbàgbé wípé ká ló ra kí a tó jẹ́ sáré ló dára irun pépé ẹlẹ́ẹ̀kejì làgbéyẹ̀wò tí a bá dá òun fún wọn sí dúdú ni wọ́n ní ká ṣọwọ́ jíjẹ mímú gbogbo. sáré ti tó ẹ dìde ńlẹ̀ o sáré ti tó ẹ dìde ńlẹ̀ ẹni máa gúnyán kó lọ ṣètọ́jú odó ẹni máa rúkà kó lọ ṣètọ́jú apẹ̀ ẹni máa ṣèbẹ̀ kó ṣèbẹ̀ tí ó dùn dáadáa. àsálàtú sáláwọ̀ sẹ́rìn mọ́dá alánàbí Mùsítọ́fà àsálàtú sáláwọ̀ sẹ́rìn mọ́dá alánàbí Mùsítọ́fà. onílé apá ọ̀tún ẹ̀dìdẹ́ ẹ̀mú jẹ́ onílé apá òsì ẹ̀dìdẹ́ ẹ̀mú jẹ́ agogo ń lu méjì oore kọjá agogo ń lu mẹ́ta oore kọjá ẹ̀fà là ń kọrí sílẹ̀ ẹjọ́ máa sùn lọ
bọ́mọ náà wọ́nà ẹ̀ kò sí láì fi káwa kálù jọ̀nà káwa máa wọ̀nà káwa kálù jọ̀nà káwa máa wọ̀nà káwa kálù jọ̀nà káwa máa wọ̀nà. àsàlátù sálàmù sẹ́rìn mọ́dá alánàbí Mùsítọ́fà o. àsàlátù sálàmù sẹ́rìn mọ́dá alánàbí Mùsítọ́fà. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni ó. àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ o. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni ìkẹ́ ni ó. àrí Ramadan àforíjì ìyẹn làforíjì fún ìgbẹ̀yìn gbogbo wa. Ramadan àṣẹrù dọmọ. àṣẹrù àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. mẹ́wàá àkọ́kọ́ Ramadan o ọlá ń bẹ fún mẹ́wàá kejì Ramadan ọlá ń bẹ fún mẹ́wàá gbẹ̀yìn Ramadan ọlá ń bẹ fún ẹ̀sùn mọ́ bí iye wá fèsì gbéyàwó ọ̀rọ̀ o mùsùlùmí mùsùlùmọ̀ kárí ayé kádúpẹ́ ẹ̀pà bára wa nínú ẹ̀sìn ọlá o ẹ̀sìn ọlá tọ́lọ́hún yọ́nú sí tí mẹ́wàá àkọ́kọ́ Ramadan bá ṣojú rẹ̀ ajẹ́kọ̀ọ́ ti dẹ́ni kẹ̀láyé pẹ̀lú ọ̀run bí mẹ́wàá kejì Ramadan bá ṣojú rẹ̀ òun ni yóò bọ́ kún ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn ẹ̀ bí mẹ́wàá gbẹ̀yìn Ramadan bá ṣojú rẹ̀ bí mẹ́wàá gbẹ̀yìn Ramadan bá ṣojú rẹ̀ òun ló sọ ẹ̀dá tún bí lọ́dọ̀ lọ́wọ́n ọba. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. bàbá ṣẹ̀ṣẹ̀ mú Ramadan ẹ̀yìn lomi. ọ̀pọ̀lọpọ̀ kan ń bẹ nínú ẹ̀ tó yẹ ká máa ṣọ́. tó jẹ́ tàbá ṣọ́ tàbá rí ìyàló lórí rẹ̀. mẹ́wàá àkọ́kọ́ tàbá gbà ká fìdẹ̀ lọ́hùn wọn bá. gbígbàdúrà tí ò níyẹ̀ rẹ̀ kí ló máa jẹ́. àìlẹ́tùlí kọ́dírì òru àbí yìí ní. ìdálẹ́hùn sọ fún wa wípé ká máa wá. nínú mẹ́wàá tó kẹ́yìn Ramadan náà. àdúrà tá a bá ṣe ní mẹ́sà tí a ti bọ́. torí kẹ́yìn Ramadan náà àṣẹrù dọmọ. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àrí Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àṣẹrù dọmọ. má ṣe fòru Ramadan ṣeun tí yóò dá kórè tí bẹ nínú rẹ̀ kó má fò ẹnu wo kórè tí bẹ nínú rẹ̀ kó má fò ẹnu wo gbogbo àsìkò tó bá ní fìfẹ́ lọ́hùn ni tìláwà kùrìánì dára lówùrọ̀ o tẹ̀síìrì nírọ̀lẹ́ dára ká máa gbọ́ lẹ́yìn irun tàràwìn ìtàmọ̀ ṣàṣàmọ́ farabalẹ̀ gbọ́ wá sí òun lò fún ẹ̀gàn kìyàmù lẹ́yìn náà fìlà òru
orí ọlọ́run tóbi ju ayé àtọ̀run lọ tí ó sì tó tó lápèjúwe bó ṣe tóbi tó òun làkọ́kọ́ wà nígbẹ̀yìn Ramadan o òun làkọ́kọ́ wà nígbẹ̀yìn Ramadan o àǹfààní lèyí fẹ́ni tí ó mọ̀ ó múra dáadáa má rí fa orí ọlọ́run bá ògo wá fi ṣòfò fàkókò oró fi súnmọ́ ọlọ́run ọba lórí àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni o ìkẹyìn Ramadan àṣẹrù dánmọ́. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni ìkẹyìn Ramadan àṣẹrù dánmọ́. àkọ́kọ́ mẹ́wàá Ramadan ká má fi ìṣeré o yanka ola ó ń tẹnu mọ́. àkọ́kọ́ Ramadan ká má fi ìṣeré ká ṣiṣẹ́ tán ká lè ní ìlàdá tó rọmọ. mẹ́wàá àárín Ramadan ká má fi ìṣeré ká ṣiṣẹ́ tán ká lè ní ìlàdá tó rọmọ. aláwùmọ̀ iná kálí àfún tún ìbùlẹ̀ àfúwà fàáfún àná. èyí lòun tàná bí ìfẹ́ kámi ìyàwí tábà ti bọ́ sí mẹ́wàá èyí tó bẹ̀yìn. gbígbàdúrà tó péye ń bẹ ní àkókò yẹn tí wọn ò bá lọ ń múra tó sì wọ àlùwà o tó sì lọ ìtìkáfù dàkún ní àṣẹ. sọ pé aláwùmọ̀ iná ká àfùtù ìbòlẹ̀ àfùwà fàáfùn wa náà. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni ìkẹyìn Ramadan àṣẹrù dánmọ́. وليلة القدر يا ربنا أنلنا سعادة عافيانا ومتلاقنا سيء لنا بحرمة خير خلق الله. àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni ìkẹyìn Ramadan àṣẹrù dánmọ́. àìlá tún lè kọ́dírì òru àbí òru kan ní tẹ̀dálé tún kádàrá ènìyàn ìláyé ọlọ́run jẹ́ kí n lè bá a pàdé o. àìlá tún lè kọ́dírì òru àbí òru kan ní tẹ̀dálé tún kádàrá ènìyàn ìláyé ọlọ́run jẹ́ kí n lè bá a pàdé o. ìwọ̀nba mẹ́wàá tó kù káwé yóò kó lẹ̀ fi mí ṣe déédéé gbígbàdúrà òru àbí mo dárun mọ́jú mo fẹ́ rí màláìka tó ń gbére bọ̀ àwọn tó rán sí Muhammad tó fi ráṣẹ̀ gbà ìwé tó pé kúránì tí ó lárọ̀ndárọ̀ndà ìwé mímọ́ kúránì tí ó ní fọ́tókọ́pì kò dúró ọlọ́run tó ní olómi ní kò tún lò àyíká adára tá a fa ìmọ̀ kọ́kọ́ mo bẹ̀bẹ̀ ní bẹ́bí àdúrà ni mo tún ọbẹ̀ wọlá òrùn lálá tó ní kọ́dìrì gbóhùn mi ṣàṣẹ o. àìlá tún lè kọ́dìrì òru àbí òru kan ní tẹ̀dálé tún kádàrá ènìyàn ìláyé ọlọ́run jẹ́ kí n lè bá a pàdé o. dandan ni kó gbàwẹ̀ dandan ni kó gbàwẹ̀ kó pé. dandan ni kó gbàwẹ̀ o dandan ni kó gbàwẹ̀ kó pé. onígbàgbọ́ òdodo dandan ni kó gbàwẹ̀ kó pé. alẹ́ àkìlù dandan ni kó gbàwẹ̀ kó pé. ẹni tọ́pẹ́ lórí o dandan ni kó gbàwẹ̀ kó pé. alibaligu dandan ni kó gbàwẹ̀ kó pé. ẹni tó ti bàlágà dandan ni kó gbàwẹ̀ kó pé. aṣọ híhù dandan ni kó gbàwẹ̀ kó pé. tó bá ti lálàáfíà o dandan ni kó gbàwẹ̀ kó pé. alimukimu dandan ni kó gbàwẹ̀ kó pé. ẹni bá wà lé dandan ni kó gbàwẹ̀ kó pé. aṣàmójúkúrò aṣàmójúkúrò fún wọn. fàlásìyà aṣàmójúkúrò fún wọn. alákàáfì aṣàmójúkúrò fún wọn. wàlámọ̀jìnú ni aṣàmójúkúrò fún wọn. pèrè tí ó pè lórí o aṣàmójúkúrò fún wọn. wàlásọ̀bìyì aṣàmójúkúrò fún wọn. ọmọ kékeré aṣàmójúkúrò fún wọn. wàlámọ̀rìyìnú aṣàmójúkúrò fún wọn. alárẹ̀ aṣàmójúkúrò fún wọn. wàlámùsáfìr aṣàmójúkúrò fún wọn. arìnrìn-àjò aṣàmójúkúrò fún wọn. wàláàìní aṣàmójúkúrò fún wọn. obìnrin tó ṣe nǹkan oṣù aṣàmójúkúrò fún wọn. wàlánúfàṣàì aṣàmójúkúrò fún wọn. ẹlẹ́jẹ̀ bímọ aṣàmójúkúrò fún wọn. lórí ètò sọ pé Ramadan pé ìyàwó àbúrò ẹni ò lè tán ò lè tán. lórí ètò sọ pé Ramadan pé ìyàwó àbúrò ẹni ò lè tán ò lè tán.
kọjá sáré. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé. alágbára mọ̀ta ẹ bá mi jí bàbá mi. àwẹ̀ ti dé. ṣé o faruk oníkíkì pa. ṣèdá aláhádì ẹ bá mi jí bàbá mi. àwẹ̀ ti dé. ṣé o kùlù akórèdè jagun. akim elégbèdé jí gbogbo wọn lamẹ́ríkà. àwẹ̀ ti dé. alájí ibrahim ẹ̀bọ́n ni o. àwẹ̀ ti dé. ẹ jẹ́ kí gbogbo London ó mọ̀ pé. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé àwẹ̀ ti dé o. àwẹ̀ ti dé. ẹ dìde lóru amúsárì jẹ. àwẹ̀ ti dé. alákànfẹ́ kábírù mi. àwẹ̀ ti dé. alájà làó ṣe fi wù mí. àwẹ̀ ti dé. ìbára fi ẹjí wọn lè gbà o. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé o. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé o. àwẹ̀ ti dé. bàbá múrí ń parí ìjà. àwẹ̀ ti dé. ẹjú wọn ní bàríkà o. àwẹ̀ ti dé. ṣé kàyín lákàbírù. àwẹ̀ ti dé. ẹjú wọn jẹ̀bú ẹ̀pẹ́ o. àwẹ̀ ti dé. ṣé kìkì mọ́dé kàbírù o. àwẹ̀ ti dé. ẹjú wọn lè kó ẹ̀pẹ́ o. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé. aláàjì múríàdì yóò parí ga mi. àwẹ̀ ti dé. aláàjì táyà kàndé kọrẹ́nsì mi. àwẹ̀ ti dé. adébísí jí wọn nìbàdàn. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé àwẹ̀ ti dé o. àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé àwẹ̀ ti dé. àwẹ̀ ti dé. alájí musiba wà lábẹ́. àwẹ̀ ti dé. alájà sáídà bí ọdún ayáláńsá. alájí òṣùpá sáídì o. àwẹ̀ ti dé. ọkùnrin ẹjí wọn ní màgòdò. àwẹ̀ ti dé. fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kó máa wọlé tó bá wọlé tán bí kó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. ẹ wọlé tó bá ń bọ̀ wá bí kó máa àdàbí wọlé. kó máa wọlé ó tún wọlé tán bí kó máa bí jáde. kó máa jáde ní mọ́rí àbá àbíkàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ gbàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kó máa wọlé kó máa wọlé tó bí kó máa jáde ní orí àmàwá bí kàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó ẹ fẹ́ palẹ̀ wọlé. mọ́ gbàlejò tó pé bá ń bọ̀ wá bí kó máa wọlé. kó máa ó wọlé tún o. wọlé tán bí kí kó ni máa kó máa jáde. jáde ní o orí àmàwá bí kàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kó má wọlé wọ́n tún wọlé tán bí kó má jáde ní o mọ̀rìyá bá bí káyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. Wá. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. àbí ó kó tún má wọlé wọlé tán ní bí o kó máa jáde ní. kó má ṣe jáde o mọ́rí àbá àbíkàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó má wọlé. tó bá wọlé tán bí kó má ṣe jáde. mọ́rí àbá bí káyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kó máa wọlé. ó tún wọlé tán bí kó máa jáde ní. mọ́rí àbá àbíkàyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé